Yà, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́, ọmọ alẹ́mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà, ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn al-ulama warasatul anbiya'i, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Muqaddam Sheikh àfáà akọ́mọníkéwú àfáà akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ nírìbọmi Kérúbù and Séráfù Celestial. Mo kí gbogbo yín o pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já, bẹ́ẹ̀ àní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi ṣubú. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi rẹ̀ ẹ́ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́, ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jábúrátá tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo wá kí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. Jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second àrólé Oòduà. Ẹ kú ìmúrasílẹ̀, ẹ kú àmójúbà májàsọ́lá àdìsá ọmọ adìẹmọ. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọmọ kíkú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. The custodian of our tradition and culture. Ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first Ẹlẹ́wùẹ̀tù. Bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kárin kése. Mo kí yín o, mo wá kí bàbá tèmi. The Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Senator Rasheed Adéwọ̀lú Ládọjà Gbádéwọ̀lú the first. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kárin kése. Kírù kẹ̀rẹ̀ kọ́ pọ̀ jaburata. Kípínlẹ̀ Ọ̀yọ́ kó má dàrú. Kílẹ̀ Yorùbá kó má dàrú. Kílẹ̀ Ìbàdàn túbọ̀ mọ́ tùṣẹ́. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá tara ṣàṣà mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá. Látòrí gọ́vnà Ṣèyí Mákindé bó tiẹ̀ ṣe pé gbogbo wọn náà lọ̀rọ̀ bá. Gbogbo wọn náà lọ̀rọ̀ kàn lọ́rọ̀ tí mo fẹ́ sọ lọ́sàn yìí ló bá. Mo kí wọn náà. Mo kí gọ́vnà Lucky Ayédatiwa. Mo kí gọ́vnà Adémọ́lá Adélékè. Mo kí gọ́vnà Abíọ́dún Oyèbánjí. Mo kí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, bẹ́ẹ̀ mo kí gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Ẹ jẹ́ kí Abdulrahman Abdulrazak tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara tó jẹ́ wípé Kwara ti fẹ́ bọ́mọ lọ́wọ́ báyìí, torí ojú tèmi fi ń wò nìyẹn. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Okay. Mo wá kálànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Alànà despite ọjọ́ orí, despite ìmọ̀ tó lódùmarè tó gbé fún wọn, bàbá yìí tó fi ra rẹ̀ jìn láti máa jà fún òmìnira ìran Yorùbá. The emeritus professor bàbá mi Bánjí Akíntóyè
bàbá mo kí yín Olódùmarè tún bọ̀ jẹ́ ká ròrùn oníyín sáṣọ pẹ́pẹ́pẹ́. Mo wá kí èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Dámilọ́lá, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ ládé Aláàfin Ọ̀ládé, adé aládìíkò ńlá gbàfà láàfin. Mo ti máa ń sọ lọ́pọ̀ ọgbà pé bọ́ bá rú ọ lójú, níjọ́ ọba pàdé ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ adé lọ́nà kó bíán léèrè pé ṣé lóòótọ́ adé aládìíkò ńlá gbé fáláàfin. Ìgbòho Òòṣà, bàbá mo kí yín o, ẹ sì kú àmójúbà. Ẹni lọ ló bọ̀. Àwọn bàbá wa tí wọ́n ní àwọn padà sọ́dọ̀ Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àwọn náà mọ̀ ń tán rí. Náà mọ̀ ń tán rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tán fi yẹ̀bá. Àmọ́ nǹkan kan ló dé mi lójú tí mo sì máa ń sọ pé tó bá ṣe pé lóòótọ́ ìjà òmìnira ìran Yorùbá tá ń jà ń tòótọ́, tí èé ṣe torí ń tá a fẹ́ jẹ, tí èé ṣe torí ń tá a fẹ́ jẹ́, tí èé ṣe torí ń tá a rí ń bẹ̀, Olódùmarè yóò sẹ̀san fóníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀, gẹ́gẹ́ bí ìhùwàsí rẹ̀, gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ sínú struggle Yorùbá nation. Ọ̀pọ̀ èèyàn ó máa bó lóṣèlú, whereas ọ̀pọ̀ àwọn tí ń pariwo, yìí Yorùbá nation no going back, Yorùbá nation no this, ọ̀pọ̀ àwọn tí ń condemn àwọn èèyàn apadà rí ọwọ́ wọn pé àníṣe wọn gangan fúnra wọn ní ẹgbẹ́ òṣèlú kan àbí kejì tí wọ́n ń ṣe. Àmọ́ Ọlọ́run ló lè ṣe ìdájọ́ àfẹ̀yìn tẹ́ran pín. Mo sì máa ń sọ, and I keep on saying it, pé ìdájọ́ lórí ọ̀rọ̀ struggle ìran Yorùbá, lórí àti gbòmìnira ìran Yorùbá, Ọlọ́run ó san fóníkálukú gẹ́gẹ́ bí sí ọwọ́ ẹ̀. Tó bá ṣe pé òun ṣe struggle ìran Yorùbá láti fi kọ́rọ̀ jọ ni, máa yó yí ọ, máa wà nú ọpọlọ rẹ pé gbogbo ń tọ́ ọ bá fi kójọ kò lè wúlò fún ọ. Wàhálà ìdààmú àwọn kan ni wọ́n ń fọpọlọ gbà ló ń kójọ, ló fi ń tó àwọn ọmọ rẹ. Bọ́ ọ bá fi tọ́ ọmọ wò ní àlùbáríkà. Tó o bá fi kọ́lé, ilé wọn padà dàwó. Bó o fi ra mọ́tò ní ọ̀pá ọ́. Kì í ṣèpè, kì í ṣe gbogbo èèyàn ló lè fi ra wọn jìn bí Májàsọ́lá Àdìsá bó ṣe fi ra rẹ̀ jìn fómìnira ìran Yorùbá. Kì í ṣe gbogbo èèyàn. Àmọ́ ìwọ tó sẹ́ńtà participation rẹ sínú struggle ìran Yorùbá, tó sẹ́ńtà ẹ̀ sórí benefit, the gains you're gonna get from it, tó sẹ́ńtà ẹ̀ síbẹ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run, ńjọ́ tí adùn struggle yìí tó bá dé, ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ ó mọ̀ lórí ọ̀fẹ́ àti dúró jẹ́, torí pé n tó ṣe lọ́gbà. Arẹ́mọ́jà kan ò sí, ajàmọ́ parí ẹ̀ ní ọ̀dá. Bàbá wa tán láwọn dé, mo rí oríṣiríṣi àkọlé táwọn èèyàn ń kọ, ẹlòmíì ní kinní kan AIDS, ẹlòmíì pé wọ́n ní gbígbá, but so many people don't really understand the full meaning of AIDS. When you call people AIDS of someone, ó lè jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́, ó lè jẹ́ olùdámọ̀ràn, ó lè jẹ́, kò sí tí ó lè jẹ́ when you talk about AIDS. Àmọ́ èyí tó jàjò ká máa lò ní ká ní ọ̀rẹ́ ni èyí má bùkú dání, olùkùn. Mo kí yín o, ẹ̀yin bàbá mi Ọ̀tẹ́pà, bàbá Fawaz, Alhaji Kila, gbogbo yín pátápátá. Ó dàbí ẹni pé ẹnìkan ṣoṣo ní tí ì rí ń bẹ̀.
tí mo sì fẹ́ kó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ fúnra ara wọn kan ṣiṣẹ́ lórí ẹni yẹn. Igi kan ò gbọ́dọ̀ sọnù. Òpó tó dilé mú, ilé mi a máa ní òpó 6, ilé a máa ní igun 4, àmọ́ òpó inú ilé a máa tó 6, a máa tó 7, a máa tó 8. Ó depend lórí bẹ́ẹ̀ tó nílé bó bá ṣe kẹ̀rìmọ̀ sí, bó ṣe lówó lọ́wọ́ sí, ìní ó ṣe ní ẹ bá ń fòpó gbélé mi ró sí. Àmọ́ nínú 4 tó digun lé mú, ìkan kò gbọ́dọ̀ yẹ̀. Tí kan bá yẹ̀, 3 tó kù ò ní wúlò. Ẹrù ọ̀pá 3 tó ṣẹ́kù. Ìdínú tínú mi fi dùn sí ìpadà táwọn bàbá wa padà sọ́dọ̀ olóyè Sunday Igboho. I don't know what transpired between them before, but ìgbà tí wọ́n fi yẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà yẹ̀. Àmọ́ a dúpẹ́ wọ́n ti padà. Mo mọ̀ pé pípadà wọn yẹn nǹkan ó tún wọ́n á tún padà re-strategize kí àwọn ọdẹ apá aáyán ká mọ̀ pera wọn lọ́dẹ apẹrin. Gbogbo wa la mọ̀ wé ìtara wa náà. Nínú struggle Yorùbá Nation, a mọ̀ àwọn tó jẹ́ wípé ńgbà tí Májàsọ́lá Àdìsá ti ń bẹ lójú ogun kí n tó ṣẹlẹ̀ ó tó ṣẹlẹ̀, bíi kí wọ́n sápamọ́ nú ọkọ̀, bíi kó jẹ́ wípé ẹran tán ti pa tán lè mí ọmọ wákì. A mọ̀ wọ́n. A sì mọ̀ àwọn tó jẹ́ wípé lójú ìjà, lójú ogun, wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ̀. A mọ̀ wọ́n. Ìní mo ṣe ní Olódùmarè ó ṣèdájọ́ afẹ́yín tẹ́ran pín. A mọ̀ àwọn tó jẹ́ wípé tí wọ́n bá gbúròó nǹkan báyìí wọ́n sì kìíní náà. Contributions oníkálukú sínú struggle yìí, Ọlọ́run máa fi dá lẹ́jọ́ o. Ẹni pé lágbájá lọ́dàlẹ̀, ẹni pé tàmẹ̀dò lọ́dàlẹ̀, ẹni pé làkàṣègbè lọ́dàlẹ̀, ìwọ gẹ́gẹ́ fúnra rẹ check ara ẹ. Èmi nígbàgbọ́ wípé àgbájọwọ́ báyìí la fi sọ̀yà. Àjèjì ọwọ́ kan ò lè gbẹ́rù dórí láéláé. Bọ́ọ̀ ló ṣe fọwọ́ kan báyìí tẹ́ ìgbé bá fún omi, kò ṣeé ṣe àfi kó lo ọwọ́ méjèèjì. Àfi ká fi ọwọ́ sowọ́pọ̀. Àìrìnpọ̀ ejò a máa jẹjò níyà rẹpẹtẹ. Ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho sọ láàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá kan tẹ́ lọ sọ́ndà comment section tẹ́ ń ṣe pé Sunday ti dalẹ̀ ní, ó ti ṣe gbá kan ni, ó ti ṣàwo kan ni. Ìbéèrè mi sí yín tí ọ̀pọ̀lọpọ̀ yín ò sì tí ì dáhùn ni wípé ǹjẹ́ ẹ̀yin ò máa sùn pẹ̀lú mọ̀lẹ́bí yín látijọ́ tọ́rọ̀ ti ṣẹlẹ̀ látọdún 4 sẹ́yìn? Ẹ má gbàgbé, èèyàn ní Sunday, kì í ṣe màláìkà, kì í ṣàlùjànnú, bẹ́ẹ̀ kì í sì ṣe màláìkà. Aràn níṣẹ́ lásìkò yìí ni. Àwa sọ pé is not born to lose his total freedom. Understand me? A ní wá jíṣẹ́ ni. Even Jésù, Ànábì, Ṣàngó, Ògún, gbogbo wọn náà ó ní bí ẹ ṣe ja ìjà tí wọ́n jà. Àmẹ́yìn fẹ́ kó jẹ́ wípé kí Ìgbòho ja ìjà àjàdíjú. Let's look at it this way. Gbogbo wa là ń pariwo pé ìjọba àpapọ̀ gbé ẹsẹ̀ lé òṣùwọ̀n olóyè Sunday Igboho ṣá. Bó níjọba àpapọ̀ ṣe fẹ́ gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ tá a bá lọ rèé bá àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn tán jẹ́ ládéládé, lóyè nílẹ̀ kóòtù òjìire. And I can tell you authoritatively wípé ìrìn àjò tí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé tí a ń ṣe lọ, tí a sì ń bẹ lórí ẹ̀ l'Àbújá lọ́wọ́lọ́wọ́, àwọn ọ̀rọ̀ tọ́jọ́ sọ pẹ̀lú Májàsọ́lá ń bẹ. Kí ló wá dé? Ẹ jẹ́ ká máa reason gẹ́gẹ́ bí ẹni tí òye rẹ̀ kún. Ẹ jẹ́ á máa reason
gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí èsẹni tí ń fi ìtọ̀ màálù wẹ̀, tí èsẹni tí ń ní ìbálòpọ̀ pẹ̀lú màálù. Yorùbá ò ní pé tí ojú bá farabalẹ̀ dáadáa tójú farabalẹ̀ báyìí, ẹ rí pé yóò rí góńgórí imú, á rí òmù, á rí gbogbo ẹ̀. Àmọ́ tí ó bá farabalẹ̀ tí ń gbójú sókè báyìí kò lè rí. Ìdí tó lóyè Sunday Igboho fi ń gbé ìgbésẹ̀ yìí, ó yẹ kó máa Yorùbá ó mọ̀ wípé it's for their own good. Bá a fẹ́ bá kọ̀ súná ọmọ tá a dájọ́ sí ìní ọ̀rọ̀ freedom Yorùbá, òmìnira àrán Yorùbá, it's a must, ó gbọ́dọ̀ wáyé, ó di dandan. Àmọ́ ọjọ́, oṣù, àkókò ó láti mọ̀. I go write this down. Ó ṣeéṣe kó jẹ́ wípé òpin ìṣèjọba tí ó bí orílẹ̀-èdè Yorùbá ó lè jẹ́ là ń lò lọ́yìí, ó lè jẹ́. Torí wípé ẹni tí bá ń follow trend nǹkan tí ń lọ lọ́wọ́ yóò rí wípé ẹ̀kọ́ fẹ́ sojú múmu fúnra Yorùbá, torí wípé ara òrókùn, ara òradìẹ fáwọn ará bíi. Wọ́n rí pẹ́nu ìran Yorùbá ti ń kò. Lóòótọ́ aláwọn ọmọ àlè kan láàrin wa, wọn àjára alé, wọn àjérò òde. Èyí struggle Yorùbá nation, wọn àdúró síbẹ̀. Èyí pé kí ìyàmọ́ tó jẹ̀ran Yorùbá ń dàkejì, wọn àdúró síbẹ̀. Wọ́n dúró sórí wípé fífọ́jú lè làwọn fọ gbogbo ẹ̀ tán, ni pé ojú àpọ̀ ọ̀kọ́ tẹ̀ ìdàní dálẹ̀. Àmọ́ mo máa ń fẹ́ kà máa Yorùbá máa reason lórí wípé àìrí jẹ́ ń di mọ̀dàrú wọn mọ́, ìní máa ń mú ẹlòmíì máa sọ tí ọ̀yọ́ sọ. So èmi kí ẹ bàbá mi tó dé dáadáa, they are my people. Ọ̀pọ̀ èèyàn ọmọ wọn, Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tó kó wọn jọ ló mọ̀ wọ́n. They have been with him when nobody was with him. Ẹ gbọ́, pẹ̀lú Bra Sunday Arọ, I want Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ to work on Bra Sunday. Let's bring everybody back on track. Let's bring them back on board. Kò sẹ́ni tí èrínú, tí èébí. Ọmọ àlè èèyàn láti láàbẹ̀ tí kì í gbọ́. Nǹkan yòókù tí ọba àfagbọ́n mi sí omi òtó tó fi jẹ́ tó fi wá di kónkó jábélé pé ìwọ máa ṣe tiẹ̀ kémi máa ṣe tèmi, tí dúkù fi wá ṣẹlẹ̀ inú mi dùn pé ó ti ń jẹròkun gbàgbé. Ẹlòmíì nígbà wọ́n fẹ́ gba security ṣé ti Nàìjíríà ní àbí ti Yorùbá nation. Ẹlòmíì nígbà wọ́n fẹ́ gba passport ṣé ti Yorùbá nation ní àbí ti Nàìjíríà. Those questions are not necessary at the present moment that we are. What we are after is to secure Yoruba land first. Pẹ̀lú ròyìn láti àná ìjẹta, bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí, ìfẹ́ ló dùn ní Kwara, ó ti dá horo. YouTube will not want us to display pictures of where there is sporadical shooting. Ó ní ẹ bá máa rí àwọn èèyàn kẹ́rù wọn sá kò núùlú. Ìjọba Kwara, gbogbo yín ranjú òṣì kalẹ̀. Ẹ kúkú ti sọ náà pé Kwara iṣẹ́ ti ran Yorùbá. Àmọ́ tí ń dùn wá ń bẹ̀ ni wípé àwọn ibi tí ń lọ rèé kọlù, àwọn ibi tá a gbàpọ̀ jẹ́ ti ran Yorùbá pọ́nbélé ni. Ẹ bá dákẹ́ gómìnà, tẹ́ ẹ dákẹ́ tí gbogbo yín ò sọ̀rọ̀, tẹ́ ẹ wí nǹkan kan, ẹ̀ẹ́dẹ̀ máa wo Nàìjíríà pé direction tí Nàìjíríà ń lọ yìí ó ti tó kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ẹ má rò pa àgbọ̀n, no, àìsàmùkún mẹ́kọ̀ọ́. Àdẹ̀ kì í ṣe èèyàn tí làákàyè rí ò pé. Yorùbás are very intelligent, filled with wisdom, well educated and well mannered. Àmọ́ wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà
tó fọgbọ́n ṣe tí ìbá sì ní purọ́ láwọn ibìkan nínú bíbélì wọ́n ní rí kó o ṣe bí ẹpọ́ òrí gbọ́ kó o ṣe bí ẹpọ́ ọ̀gbọ́ ìmú ní ṣe kí ni ìmú ní pẹ́ láyé àmọ́ gbígbọ́ wa náà àtún ní dákẹ́ jù. So many people are eager to work with us, to move with us, but kí ni ìbẹ̀rù wọn? Ìbẹ̀rù pé ṣé tí n bá sọ̀rọ̀ ṣé kìí ṣe pàdé orí mi wọ́n gbà lọ, ṣé kìí ṣe pé ìnú ìsunlé mi mọ́jú? How many people can withstand what olóyè Sunday Igboho withstand? Ntójú ẹ̀ rí ìwọ tó o bá mọ̀ wípé lóòótọ́ ọdọ lójú toró ń bú Igboho ń sìn ó ṣe gbá kan ó ṣàwo kan tó o bá wá mọ̀ pọ̀ tọkùnrin tó o mọ̀ pé tó ṣẹlẹ̀ sí Sunday ìwọ náà lè witness irú ẹ̀ kó dúró máa bọ̀ jẹ́ ká jọ lọ sí Ìkẹjà àbí kó o máa bọ̀ ní Mọ̀pó kó o gbé àsíá Yorùbá Nation dání kó o nà sókè kó o wá mí megaphone kó o bẹ̀rẹ̀ sí ní pariwo Yorùbá Nation Yorùbá Nation kó o máa pe àwọn èèyàn kó jẹ́ wọ nìkan kódà kó má jẹ́ wọ nìkan ìwọ àti mọ̀lẹ́bí rẹ bọ́ọ̀ bá ní gbóòórùn ara rẹ léyìí tó túmọ̀ sí wípé ẹ̀yí agbóríyìn fún Igboho Òòṣà. Mo ti sọ̀rọ̀ kẹ́nu ètò tí mo ṣe lọ mo ní aṣọ tó lọ́wọ́ tó ń bá rán bọ́ lọ́wọ́ òsì bá rán yóò dojúrú. If ìtòlóyè Sunday Igboho ṣe tó wà successful yìí bẹ́ẹ̀ lómi bá dánwò yóò jẹ àjẹ ìjẹkúùyà kódà mọ̀lẹ́bí rí òórùn sí ẹ jẹ́ kí Nnamdi Kanu ṣàlàyé ìgbésí ayé ara ẹ̀ fún yín ni. His house was levied. Wọ́n jẹ́lé Nnamdi Kanu wọ́n jẹ́rùn wọ́n pa fámìlì rẹ̀ pa gbogbo nǹkan dànù. He is still in custody. That doesn't have a date that he will be freed. Ẹ ti wá mọ̀ pé Ọlọ́run ní ń bá Igboho jagun ẹ̀. Ẹ ti mọ̀ pé Ọlọ́run ní ń tẹ̀lé májàsọ́lá. Ẹ wá ń wí kátàkátà lórí ọ̀rọ̀ ètò ààbò. I will tell you 4 states, 4 good states that we need to seriously work on. 1, Osun State. 2, Kwara State. 3, Ogun State. 4, Ondo State. Àtàwọn bìkanú Èkìtì. We need to seriously work on it. Ìbáka ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ àmọ́ Olódùmarè ń gbàkóso lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà táwọn atókùnmọ̀kù amọ̀nà ọ̀run má lọ àwọn ajínigbé wọ̀nyẹn tí wọ́n wọ ìlú Ìgbòho tákínápù Àmọ̀tẹ́kùn kọ̀pẹ́ náà fi gbà padà. It was a joint operation. Àmọ̀tẹ́kùn Àgbẹ̀kọ̀yà, they rescued those people. Wọ́n rescue wọn live láì sanwó náírà. It also happened along Ibadan-Oyo road. They rescued those people. Èyí tí ọta àgbọn ó ṣe léṣe tí ó gbé sá lọ àyírájẹkù orò wọ́n fà wọn àyókù wọ́n fà wọn lọ́lọ́pàá lọ́wọ́. Ìlà ṣe ní èmi ní ìṣèjì máa ń parọ́ fún yín pé yìnbọn ni mí àbí nǹkan kan tí ẹgbẹ́ máa ń parọ́ ni. The only thing I can do is this talk. Mi ìṣẹ̀lẹ̀ ní ẹ máa dáwọ́ ohun tí ò sí fún mi kò possible. Ká ní mo ní ẹja o mo fẹ́ ra kámẹ́rà o ìra laptop o that is my own aspect. That is my own line of work. Ibi tẹ́mi ń gbà láti máa contribute nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ti rẹ̀ wọ́n sára látàrí gbígbá. Wọ́n ti gbá wọn bí ìgbèyàn bá bọ́ọ̀lù ó ń fèrè. Ẹ mọ bọ́ọ̀lù ICC ìgbà yẹn
wọ́n ti gbá wọn. So many warriors on paper, so many warriors, dramatic warriors, warrior who, warrior ha, tán ọmọ Yorùbá sì dá owó iyebíye fún yín. Àsìkò ìgbà tí ìyàwó jẹ̀ràn Yorùbá yìí, tààrà tó sacrifice ara wọn, tààrà tó dúró tán fúnra Yorùbá, àmọ́ rí nǹkan kan, wọn àmọ́ rólùrànlọ́wọ́ kí wọ́n nílò, kí ni tá fẹ́, àwọn nǹkan tí ò tó nǹkan, àmọ́ nítorí ipá kan ti balẹ̀ jẹ́. Wọ́n sì ní bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo ọmọ kó ń bẹ̀. Ilé mi ṣe máa ń sọ pé àníṣe ìwà oníkálukú lórí Struggle Yorùbá Nation. Ọlọ́run fi dó oníkálukú lẹ́jọ́. Ẹ gbowó ẹ̀ níṣẹ́ méjì mọ́ àfọwọ́ gbígbà. Ẹ̀dẹ̀ ń gba owó yìí impact ẹ̀ ò jáde. Ẹ̀yin ò ṣe wá jókòó wípé àwọn tí ń bẹ l'Amẹ́ríkà, àwọn tí ń bẹ ní London, àwọn tí ń bẹ ní Germany, àwọn tí ń bẹ ní France, àwọn tí ń bẹ ní Japan, àwọn tí ń bẹ ní Korea, àwọn tí ń bẹ ní Indonesia, àwọn tó ń bẹ ní Spain, àwọn tí ń bẹ Paris, àwọn tó ń bẹ káàkiri gbogbo àgbáyé, Brazil, Benin Republic, iṣẹ́ náà ń ṣe. Tẹ́ ẹ bá sì gbàgbé wàhálà fìtínà táwa ń kojú yìí kọ̀ọ̀kan àwọn tí ń bẹ ní diaspora, àánú wa, àánú àwa aláìlẹ́nìkan, àánú wa ní ń ṣe wọ́n náà fi ń fi tọ́rọ́ kọ́bọ̀ owó tó yẹ wọ́n máa fi jẹun tá fi ń fún wa. Gbàdá máa fún wa náà rí result. What do you expect? They will feel depressed and get tired. Ẹ wo gbà tí struggle yìí ti bẹ̀rẹ̀. Ẹ wo oríṣiríṣi, ìwọ tó lógun lẹ́kọ̀ọ́, tó lógun ń bàdàn, ẹlòmíì ò lè dá yẹn pa. Wọ́n wàá gbé Saworo idẹ sọ́rùn, ẹ̀ náà máa fì láyìí, wọ́n ò ní jagunjagun làwọn. Ẹ ti wá fi àìtó, ẹ ti bà tí tó jẹ́, ẹ ti fi tí ò tó nǹkan, ẹ fi jeopardize a lot of things. Ìpínlẹ̀ Ondo ó nílò àmójútó ààbò. Kí ló dẹ̀ fà á? Ni wípé ìpínlẹ̀ Ondo fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Kogi state, léyìí tó fún àwọn agbésùmọ̀mí wọ̀nyí lórí ọ̀fẹ́ àti máa tàkasọ́ sínú lẹ́ka tó kárò jíire ìpínlẹ̀ Ondo. Tá bá ti ṣe kóso báyìí lọ́wọ́ wọ́n ti wọlé, ẹ̀ẹ́dì pé ló ń jẹ́ káwọn operations yẹn kó máa pọ̀ ń bẹ̀. Tẹ́ bá wo ìpínlẹ̀ Ògùn, boundary ní border in ìpínlẹ̀ Ògùn, you can pass through Kwara láti wọ Ògùn, bẹ́ẹ̀ bá mọ̀. Ẹ lè pass through Kwara láti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ lè pass through Kwara láti wọ Benin Republic, ẹ lè pass through Ogun State wọ Benin Republic. Gbogbo ẹ ti wá lu jára wọn wo, all in the names of máa dá màálù, wọ́n wá ń ráyè, wọ́n penetrate wọ inú ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ọ̀yọ́, Federal Government Reserve Forest tó ń bẹ ní Kìṣí, tó bá ń rí ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìpínlẹ̀ Kwara, wọ́n ń gbabẹ̀ wọlé. Ṣé Ìjìó lọ́nlọ́hún ìpínlẹ̀ Ọ̀yọ́ ni lókè Ògùn, wọ́n ń gbabẹ̀ wọlé. A máa dúpẹ́. Ilé mi ṣe ń pariwo ṣẹ́rí, if not for you can't seal me. Kí n bọ́ta ẹ wò gbàdán lọ́fẹ́ ṣe rálì, mo fi ọjọ́ tí màá wọlé Ọlọ́run ṣògbóra. We were planning for the mega rally. Bàbá mi Májàsọ́lá wọ́n ní Démọ́lá, mo ní kábíyèsí bá mi, wọ́n ní make sure pé ẹ ṣe fẹ́ẹ̀sì yẹn kó pọ̀, ẹ béèrè donation lọ́wọ́ àwọn èèyàn, ẹ jẹ́ wọ́n fún yín lówó, ẹ ṣe first. Mo ní mo ti gbọ́ ọmọ sọ fún wọn, mo wá padà jókòó, mo ní ẹnu wo lè yé ìsọ̀nà, ẹnu wo no láàrin èmi àtẹ̀yìn tẹ̀ ń wò mí,
ẹnu wo la fẹ́ fi sọ? Wọ́n ní bí ẹnu bá jẹ ojú ó tì. Ojú tọ̀rẹ́ rẹ ojú ò tì ọ́, ìwọ gẹ́gẹ́ ló lójú tì. Akán ti balẹ̀ jẹ́. Wọ́n gbowó. Ààrẹ tó gbowó tẹ́ kọ́lé, ààrẹ tó gbowó tẹ́ ra ọkọ̀. Lórí ẹ̀tàn, bàbá kan wà ní Oǹdó. Àwí kíní kàbí nǹkan, wọ́n gbàgbàgbà, wọ́n rí ọ̀nà àmọ́. So, ó jẹ́ kọ́wọ́ tèmi ó tight. Ilẹ̀ mi ṣe máa ń pariwo wípé ẹ má mà wo àṣìṣe wa. Èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mà ní kẹ́ ẹ wo. Bẹ́ẹ̀ bá fẹ́ràn ìran Yorùbá, bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ lẹ kóòtù òjíire, tẹ́ ẹ sì nígbàgbọ́ pé lọ́jọ́ kan jọ̀kan á bọ́nú wàhálà fìtínà ohun ìdààmú yìí, ẹ gbọ́ gbé wà. Ẹ̀yin ìyá mi bàbá mi ti ń bẹ diaspora. Mo fi ọba tó ní mímọ búra. I still receive message up till 12 p.m. a.m. àbí p.m. ọ̀sán yìí lórí wípé àwọn tá a dà sóko tí a pọlọntí ara wọn, ìyà ti bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n lórí àwọn nǹkan tí ò nítumọ̀. Mo dẹ̀ bẹ̀bẹ̀, mo pariwo, mo palantia, mo polongo pé ẹ dákun lábẹ́ bọ́ bá ti léwu kó rí. It's not done for us to bring them on social media and start appealing to people. Ká máa tọrọ, ká wá fi ojú wọn hàn àwọn tó jẹ́ wípé àwọn tí ò mọ̀ wọ́n gẹ́gbẹ́ sàdákàtà sí wọn. Yes, tó rán ń ṣiṣẹ́ takuntakun àti ò mọ̀ wọ́n. When you see them, ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ pè wọ́n. They look decent. Wọ́n ń ṣiṣẹ́ téèyàn gan mọ̀ pé yes, wọ́n ń ṣiṣẹ́. Àmọ́ kí la wá nílò? Àwọn nǹkan tí ò nítumọ̀. Àmọ́ sọ wá dá ká kó gbogbo àṣírí ara wa sórí afẹ́fẹ́ ni. Tọ́dá ká kó gbogbo àṣírí sórí afẹ́fẹ́. A lè ṣe bẹ́ẹ̀. Àfi ká máa fọgbọ́n, ká máa fi làákàyè ṣe. Tó ráwọn programs wa tẹ́ ń wò yìí. Ọ̀tá ń wò ó, ọ̀rẹ́ ń wò ó, wọ́n wá ń ṣọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀. Téèyàn ọ̀bá káàtó inú igbó ló ti máa ṣe program. Mo wá fọlọ́run bẹ̀ yín. Mo f'Olódùmarè tó ṣẹ̀dá kó wá mébẹ̀ yín. Ǹtẹ́ ẹ bá ní ẹjọ́, ẹ bá wa fi ran àwọn pípù yìí lọ́wọ́. Èmi ẹ fẹ́ kéèyàn ó ṣiṣẹ́ fúnran Yorùbá kó kábàámọ̀ o. Mi ẹ fẹ́. Sáà ni wọn ìgbìyànjú. Bàbá Akékaka over 100 years now plus. Bàbá yẹn sì tún dúró lórí pé àbòràn Yorùbá gbọ́dọ̀ dúró dibídibí. So many things happened. Tá a kì í sọ. Tó jẹ́ wípé ewé ni bàbá yẹn ń já. Tí wọ́n ń ṣe fún wọn. Kálá abẹ́ ṣe ni ẹ̀rọ àwọn àdórí social media ti bà. Ọya máa lọ. Fúlàní, mo kò dára, mú kí wá. Ọya, bàbá yìí. That is what most people want. But I, Adémọ́lá Ọmọmíyalé, will never involve myself in such. Láti tàn ọmọ Yorùbá. Mo ṣe máa ń sọ pé iṣẹ́ oníkálukú lọ́wọ́ láàpáìmù tá a wà yìí tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Iṣẹ́ oníkálukú sínú struggle Yorùbá nation náà fi dún kálukú lẹ́jọ́. Ìwọ tó wá ní Yorùbá nation tó wá fi pawó. Ìwọ tó wá fi gbogbo ẹ̀ pátápátá pò. Ọlọ́run dúró dì ọ́. Ó ṣe sọ́ra rẹ di bá ní àtọrọ. Yálà tẹ́ ìwà máa dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí ò nítumọ̀. Tó bá ṣe pé lóòótọ́ ìjà tá ń jà yìí tó jẹ́ pé tinútinú wa ni a ní bínú síra wa, a sì ní tan ayé, a máa ṣe ní bó ti tọ́ àti bó ti yẹ.
we will be focused and dedicated. Gbogbo ẹgbẹ́ yòówù téèyàn bá rí, all in the cause of fighting for freedom. Èèyàn ní wo, we've been to prison, we've been to detention. Nínú struggle Yorùbá nation mo sì rí tàn pa. Ilé mi ṣe ń sọ pé ẹ má wo àṣìṣe wa o. Àṣìṣe yẹn ẹ má wò ó. Torí bẹ́ẹ̀ bá wo àṣìṣe wa ó tún ṣeé ṣe kẹ́ ẹ tó ṣẹ́ lọ́hùn. Torí pé Ọlọ́run ní design gbogbo ìrìn àjò ẹ̀dá. Bàbá wa Ọ̀tẹ́pà nígbà tán lọ gbà ọ̀pọ̀ àwọn èèyàn pè wọ́n lóríṣiríṣi ókọ, wọ́n pèsè ókọ wọn, àwọn ọ̀dàlẹ̀, àwọn ẹgbẹ́ kan, àwọn àwo kan. Now look at them today. Mo lóríṣiríṣi àkọlé, ẹ̀yin tẹ́ ẹ gbé pictures wọn gbà náà lẹ́ ń gbé nísìn. Tó bá dọ̀la tàbí tó bá dòní tá náà fánú gbó tí a bẹ̀rẹ̀ sí ṣe sàdánkátà èéṣe tí ìran Yorùbá rí báyẹn. Èéṣe já bira wa léèrè. Definitely tí bàbá mi Àdìsá Olóyè Sunday Ìgbòho Òòṣà tí mo sì mọ̀ pé kò ní í ṣe bẹ́ẹ̀ láíláí tó bá lóun ò ṣe Yorùbá nation struggle mọ́ ń sìn, mo mọ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀fàn ta wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n lépè, wọ́n bẹ̀rẹ̀ sí ní bu. Ẹ ti gbàgbé ọjọ́ tó ti fi ra rẹ̀ jẹ, iye ọdún tó ti sacrifice so many things. Kódà téèyàn kan bá ṣe bákan, kàkà náà fi sáré bọ́ta láti máa yàkàyàkà rẹ̀. Èéṣe tá àkọ́kọ́ pé ká pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kí ni ń bí ọ́nú, kí ni ń tó orí, kí ló sú ọ, kí ni ń di ìkété ìdílé ìta níní ń bà ọ́ nínú jẹ́ ni ló fi rò pé ò ṣe mọ́ ni, àbí kí ni. Àwọn tó yẹ ká máa béèrè nìyẹn. Not that we just jump into conclusion easily. Bọ́kọ̀ọ̀kan ò rẹ́jìrìn, ọ̀pọ̀ ọkọ̀ ni ó lọ. O lè dé gáràjì ní ìṣe kó ló ń lọ ìpínlẹ̀ Èkó. Ẹ̀rọ ni àmọ́tò eléyìí ọ̀lọ́, ibi tó ti dúró tán ti sọ pé mọ́tò mi ọ̀lọ́hun, ẹbí mọ́tò bíi 6 7 8 wọ́n páàkì tí wọ́n láwọn ń lè kó. So struggle wa, ìrìn àjò wa, movement wa, níbo la bá dé? Bẹ́ẹ̀ bá sì gbàgbé, a nílò orí tútù, orí gbígbẹ, orí ọ̀fọ́rọ̀, orí igbá kan kápapọ̀ ká fi débi à ń lọ. Torí wípé ẹ má jẹ́ ń tàn yín, àmọ́ ara ẹni táṣẹ wà, àmọ́ ẹni tó Olódùmarè fẹ́ kí àṣẹ rẹ̀ ó connect mọ́tò Olóyè Sunday Ìgbòho Òòṣà tí n tá a fẹ́ ṣe ó fi dáhùn. I heard a pastor saying àwọn tí àgbà struggle Yorùbá àti àgbà Yorùbá nation wọn ò tí ì dìde, ìjọ náà fẹ́ dìde sódì ìgbà tí generation ti wá bá lọ ni. Tẹ́lifá sí ọ̀rọ̀ ni. And I keep on saying, ìwọ àfáà, ìwọ pásítọ̀ tó o bá ríran sí struggle Yorùbá nation tá à ń ṣe lọ́wọ́ yìí, tó o bá ti ríran lórí wípé ìjọba yìí Olódùmarè nípa sí àwa ó fò, má tanra rẹ o. Ìdàndàn ló mú òun rí ìran yẹn torí kó o lè popular, òun rí ìran yẹn torí pé o mọ̀ pé tí ìran Yorùbá fẹ́ gbọ́ lọ́wọ́ yìí nìkan sọ ní ọ̀rọ̀ Yorùbá nation. Ẹni tí ríran ṣe ríran ká ẹ sọ fún wa ìtòlódùmarè ní ká ṣe tí gbogbo àwọn Fúlàní ajínigbé wọ̀nyí tí wọ́n fi ní dágbére tí wọ́n fi filẹ̀ Yorùbá lẹ̀, wọ́n lọ́lọ́bàǹbàǹ kì í dágbére tí fi mórí wọgbó. Ṣe sọ fún wa ṣe rí nàrú ẹ̀. Some people are claiming Lagos is no man's land. Who told you that? Lagos belongs to the Yorubas. Lájẹ́. Lagos belongs to the Yorubas. Why are the Igbos so particular on taking over our lands? Whereas nílùú yín ẹ̀ ń lì sílẹ̀ ni. Kí ló wá dé lù tí a? Ẹ̀yin bàbá wa ẹ̀ fura ni. Tá a bá ń jagun Fúlàní nìkan, tá a ń jagun àwọn arábí nìkan, tá a jagun akẹta yẹn náà mọ́ àti ìrí ogun jà pé wọ́n ń dẹ wá ní o. Àwọn Ìgbò
wọ́n ń dẹ wá, wọn ò fẹ́ràn ran Yorùbá, they are pretending. Pretense wọn yẹn ẹ má jẹ́ káwa wá fààyè gbà. Mo gbé sàdánkátà fún alága ìjọba ìbílẹ̀ Èkó tó gbé ìgbésẹ̀ tó gbé yẹn. Ẹ rí i pé ìgbésẹ̀ yẹn ó jókòó wọn, ó jó wọn gan. Tẹ́yìn bá fẹ́, tí Ìgbò bá fẹ́ ká gbà wípé àjọ ń ṣe ni, then they should name one road, one bus stop after Olóyè Sunday Igboho Oòṣà nílùú ọ̀dọ̀ wọn. They should name it. Fúra ní tẹ́ ẹ bá fẹ́ ta ilẹ̀ àbẹ́ ẹ fẹ́ ta lé, tó bá jẹ́ ọmọ Ìgbò àtọmọ Yorùbá ni wọ́n ń bẹ lórí negotiation ẹ̀, Ìgbò sọ fún yín pé àwọn dọ́kú owó ẹ̀ kẹ́ ẹ lè ta fún wọn. Dẹ̀ fúra. Fúra. Wọ́n burú ju Haúsá lọ, wọ́n burú ju Fúlàní lọ. Ìgbò tẹ́bálẹ̀ fẹ́ ta ṣọ́ọ̀bù ní ìsìnkẹ́lẹ̀ fẹ́ tà, kẹ́ wá sọ pé 1 million naira ní o, asking kọ́mọ Yorùbá máa ná ní 950, Ìgbò torí pọ́mọ Yorùbá ná ní 950 yóò ló wọ́n san 1.5. ta lẹ́ẹ̀ta fún? Kì í ṣe Ìgbò yẹn lẹ́ẹ̀ta fún ni, ibi tí a ti ń tẹ́kọ̀ọ́ bá gbogbo ilẹ̀ wa nìyẹn. Kí ló wá dé? Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo fẹ́ kọ́rọ̀ mi ó yé yín. Ọ̀rọ̀ ètò ààbò, ẹ jọ̀ọ́, Yorùbá bọ̀ wọ́n ní àìlásọ lọ́rùn pàkà ó tóun àpérò fọ́mọ eriwo. Ọ̀rọ̀ ètò ààbò yẹ jẹ́ àjọ mójútó. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n ti parun ní Kwara. Mo ń bá bàbá mi kan sọ̀rọ̀ látọ̀fà lálẹ́ àná. Mo ní ẹ má gbàgbàkúgbà ń lu Ọ̀fà o, àmọ́ mo jẹ́rìí Ọ̀fà. Àwọn ọmọ Ọlálọ́mí ọmọ Abísújó kọ ìjàkadì lóró tọ̀fà. Wọ́n dúró bí akọni. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Àyà tí máa dá màálù ẹlẹ́sìn rìn kò sí nínú Ọ̀fà. Kò sí, go and check it. Ẹ wọ pínlẹ̀ Ọ̀yọ́ wa mì. Ìjọba ṣòfin ẹ má da ẹran lójú títì, ẹ má da ẹran làwọn ibìkan. Ìjọba wa gbẹ́sẹ̀ lé màálù àtàwọn ibìkan, àwọn mẹ̀tí kìíní àbí kílẹ̀ ń pè wọ́n, àwọn oníkìíní yẹn wọ́n dẹ̀ ṣèpàdé, àwọn ò ní tẹran mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ò ní ṣègbà kan. Sẹ́rí pàdé Finland torí pọ́n ti rí wa bẹ́ẹ̀. Wọ́n ti pé ìran Yorùbá á tútù, wọ́n wá ń fọ̀bọ́ lọ̀ wá sọ́bọ̀ ní àní. They are taking our gentility for stupidity. Wọ́n fẹ́ máa kọlù wá. Irú ẹ̀ náà ṣe lọ́nà Akínyẹlé níjẹta, àmọ́ wọ́n bọ́ lọ ń bẹ̀. Àwọn èèyàn wá èyí tó lọ́kadà nù wọ́n lọ́kadà, wọ́n sáré. Ìta afẹ́ nìyẹn. The spirit of Olóyè Sunday Igboho Oòṣà should be in all. Káwọn kàn máa jẹ́ kébì kan, káwọn wà ní kọ̀rọ̀ yàrá rẹ̀ kọ́ máa ní no going back. No, go out. Ẹ dákun 09036 371643 09036371643. Kí n tó parí ètò yìí, mo fọlọ́n bẹ̀ yín, mo fẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀jì mi bí bó làwọn ṣe lè ràn wọ́n lọ́wọ́. There is no food for them as I'm talking to you. Ẹmọ yẹn ń ta ráìsì báyìí. Their food is rice and garri. Epo. Àtàdíẹ̀.
wọ́n ń ráta ajá nú igbó àwọn àgbẹ̀ kọ̀ọ̀kan fún wọn láta. wọ́n á f'Olódùmarè mébẹ̀ yín o 09036 371643. ìyá mi kan ní àwọn ò gbádùn Opay bóyá mo ní First Bank. ìdí tá a fi lè perú ẹ̀ báǹkì yẹn ni wípé wọ́n ń tíráàkì wa, wọ́n ń ṣe kéde, wọ́n ń mọ́nítọ̀ wa. 9036 371643 Opay 9036 371643 ó ní Opay. ẹ pè wá àwọn Àgbẹ̀kọ̀yà yẹn, mi ìfẹ́ kọ́ ẹ jẹ́ wọ́n máa kú nú gbó nítorí àìróúnjẹ jẹ, wọ́n béèrè aṣọ. ìgbà tán nídìí rain jacket Olódùmarè pèsè ẹ̀ fún wọn, tán nídìí rain boot bí ò tiẹ̀ tó Olódùmarè fún wọn tó lè fún wọn. oúnjẹ ó ṣe pàtàkì. Let them have means of livelihood. ẹ jẹ́ wọ́n jẹun. Ọlọ́run ní febi pa wá. wọ́n ń fira wọn jìn láti jà fún ìran Yorùbá ni. a gbọ́dọ̀ wá jẹ́ ká regret. a gbọ́dọ̀ jẹ́ ká regret wípé àwọn fira wọn jìn. ìfọlọ́mbẹ̀yìn Kábíyèsí Ọ̀nìrìṣà jẹgbẹni bí àti àpọ́n aláṣọ àlàfúnfún gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá second àrólé Oòduà ẹkú àmójúbà Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà. ẹkú àmójúbà o àpò àráyá lágbára lọ́wọ́ Ọlọ́run. Olóyè Sunday Igboho yọ balẹ̀ sọ́dọ̀ Kábíyèsí Ọ̀nìrìṣà lọ́jọ́ ọjọ́ ẹ fẹ́ gbọ́ ọjọ́ ẹ mọ̀ gbọ́ ẹ gbọ́jọ́. fún ẹ̀yin èèyàn wá tẹ́ wà lọ́dọ̀ Kábíyèsí Ọba Aláké ti ìlú Ẹ̀gbá, a dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ kú fọmọnìyàn ṣe, ẹ kú kó lè dáa, ẹ kú ìgbìyànjú láti gbólóyè Sunday Igboho kúrò ní bondage. You want him to be free. Lágbára lọ́wọ́ Ọlọ́run olóyè Sunday Igboho yóò gbòmìnira. òmìnira wọn wà ní jómi ìnira. gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń ṣe voice note, tẹ́ ń mẹ́sẹ̀jì mi, tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ kan. I'm so sorry to disappoint you. I believe so much in this struggle, and I believe in the leadership of this struggle. I have no other two leaders than bàbá mi Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ pẹ̀lú bàbá mi Professor Banji Akintoye. Any other person can be subordinate. àwọn méjèèjì tèmi ń wò níwájú nìyẹn. mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá mi lẹ́kìtì ọmọ Lúkà Lady K Masbi gbogbo yín márátà mo kí ọmọ rẹ̀ kẹ́gbọ́n mi Mr Wisdom Àkànbí. ọgbọ́n orí yín ò ní dìbàjẹ́, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kúlé ayé lọ́wọ́. Let's all be in this together. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jọ jẹ́ gbàdá abákan gbọ́ pọ́lọ́ Sunday Igboho sàǹgbà mí kan láyé abẹ́rẹ́ sákìkìkìkì eye services náà ń pè ó. eye services ó lọ ń pè é kálukú wa ká wọnú ìgbèríko
ká lọ rèé ṣiṣẹ́ bó lè tó àbọ̀ àbá wa ẹjá ṣe ní ìletò sí ìletò ní àwọn ará bí òfin ní ráyè kó sí wa láò. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá mi akékaka. Bàbá ẹ ṣé o, ẹ kú ìgbà gbogbo, ẹ kú àdúrótì, lágbára lọ́wọ́ lọ ikú tó yáwọ́ ò ní pa yín báyìí, ẹlẹ́yẹ ò ní síwájú, oníwájú ò ní kẹ́yìn, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Your support is highly needed. Ẹ̀yin ọmọ Yorùbá 9036 371643 tó bá bá tó bóyá bí ijọ́ mélòó kan sísìn máa wà lọ́dọ̀ bàbá mi akékaka lákànrán, and I will be there with the live video. If you can support that trip, if you can sponsor me, ó jìnnà bẹ́ẹ̀ mi sì ṣe wà yìí dátà gan ó ń sòjóró. If you can sponsor me to go there, but n bá débẹ̀ tá a wà on live video ẹ má béèrè àṣírí o, torí ẹlòmí ọmọ béèrè àṣírí, gbogbo àwọn bàbá tó máa ń lọ gbájú ọmọ nítorí bá ṣe báyìí ó ṣe báyìí, wọn ò lóògùn ló jẹ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ o. èyí táṣírí ògùn tó bá ti táṣírí ògùn kò ní í jẹ́ bẹ́ẹ̀ ni ògùn wọn èyí táṣírí ẹ̀ ń tọ́pamọ́ lóògùn. tó bá ti wá ń táṣírí ògùn ẹ̀ tó bá ti wá ṣe báyìí ọ wá dògógóró sí tó sọ́n gbangba ó ti bo ògùn jẹ́ o. yàtọ̀ sí ewé tó jẹ́ bóyá fẹ́ ṣàgbo àá ṣe nǹkan ẹyún ọ̀tọ̀, àmọ́ ògùn tó ní í ṣe pẹ̀lú gbólóhùn àṣírí ni o. 09036 371643 gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìṣe yín kò ní dìbàjẹ́, ẹni tẹ́ ìdágbére ìrìn àjò yín fún kò ní mọ bí ẹ lọ o. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́, gbogbo bá a ṣe wá ń pè yín tẹ́ ẹ̀ dáhùn àìní dáhùn mọ́ olódùmarè ò ní fi ṣàdánwò fún yín. iṣan ara yín, ẹ̀jẹ̀ ara yín, omi ara yín olódùmarè ò ní fi dè yín mọ́lẹ̀. gbogbo ọmọ Yorùbá ní Kwara ìtẹ́ ńlá kọjá ìlà kọjá ayé lásìkò yìí olódùmarè yóò fagi sí, yóò bá yín ṣẹ́gun ẹ̀. gbogbo ọmọ Yorùbá ní Kogi gbogbo ńlá kọjá lọ́wọ́ àwọn ará bíi lágbára lọ́wọ́ olódùmarè ó ṣe kíni yóò bá yín mú wọn. gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora ibi yòówù tẹ́ ẹ̀ bá wà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní kàndàmú o. ìṣọ̀kan ọmọ Oòduà London, you are all, the entire members are highly appreciated, and other individuals tí ilẹ̀ ìfẹ́ dákọ̀ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó ipa kan àbí kejì níbi ìṣúná ọmọ mi díẹ̀ kọ́lá, àkọ́bí ọmọ lọ́kùnrin, gbogbo yín pátápátá tẹ́ ẹ kópa yálà kékeré ni yálà níní lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo ìgbà tẹ́ ẹ bá máa lò láyé ẹ̀ ní lónú nira. ibi tẹ́ ẹ bá ti wá tọwọ́ bàpò tẹ́ ẹ mú tọ́rọ́ tẹ́ ẹ mú kọ́bọ̀ tẹ́ ẹ wá pè mí tẹ́ ẹ fi ránṣẹ́ sí mi, àgbà náà ò ní wọbẹ̀. àbùdí báyìí tó lókun àbùdí ń tọ́lọ́sà àpò sásàmùra ògbẹ́rí àpò yín ò ní gbẹ. mo rí ìyá mi kan náà pè mí níbọ́lá mo ẹ̀sẹ̀ bọ́ lọ Nàìjíríà yìí mọ́ mo ẹ̀sẹ̀ padà sí Amẹ́ríkà ni lágbára Ọlọ́run àwọn òfowó ránṣẹ́. mo nígbàgbọ́ wípé ọ̀pọ̀ èèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀. mo dúpẹ́ o lọ́wọ́ májàsọ́lá àdèsá ọmọ adé ẹmọ fún àtìlẹ́yìn gbogbo ìgbà. mo dúpẹ́ bàbá mi Ògúngbẹ̀san àtìyá mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. ọpẹ́ olóore àdáàdá tán ni, àní yálà tọ́rọ́ yálà kọ́bọ̀
torí pé I gave birth at the time I was financially down. That was just last 2 weeks. Tẹ́mi gan wò pé bò ló ṣe fẹ́ jẹ́. Ẹ̀jẹ̀ dáṣọ àṣírí bò mí. Aṣọ àṣírí gbogbo ọmọ Yorùbá ò ní tú láéláé. Gbogbo ẹni ọyọ tọ́rọ́ kọ́bọ̀ tó fi ránṣẹ́ sí mi. Àṣírí yín ò ní tú o. Agbára lọ́wọ́ ẹ̀jẹ̀ ọmọ tuntun tí ò tí ì lẹ́sẹ̀ lọ́rùn. Òmìnira tá a fẹ́ gbà yìí Olódùmarè ó jẹ́ a rí gbà. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọpẹ́ olóore àdáàdá tán ni o. Àwọn Àgbẹ̀kọ̀yà wa, they don't have food, they don't have anything. Be your brother's keeper. Àwa la ń jà fún o. Èmi, ẹ̀yin, àtàwọn tẹ́ ẹ fi ilẹ̀ ńlé iná ń jà fún. Ẹ jọ̀wọ́ ẹ bá mi ràn wọ́n lọ́wọ́. Mo fò Olódùmarè bẹ̀ yín. 09036 371643. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àsìá orílẹ̀-èdè Yorùbá yóò ṣe kíni yóò fẹ́ lẹ́lẹ́lẹ́ ó dàbọ̀.